Ẹ kú kàlẹ̀ nílé lóko ní ẹ̀yìn odi níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí bá fẹ́ dé. Ìmọ̀mọ́ yín náà ni Dr. Hafiz Abọ́ládé ọmọ Arámidé. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Lórí ètò yìí mo sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò fún ìtọ́jú ara wa. Ètò wà, gbogbo tẹ́ bá fẹ́ ó wà lórí ìkànnì yìí. Oyún lẹ bá fẹ́ ni tí ẹ̀dá ń dà yín láàmú, ó ń bẹ lórí ìkànnì yìí. Inú rírun ló bá máa ń run ẹ̀yin ni, ẹ wá sórí ìkànnì yìí, mo ti ṣètò ẹ̀ síbẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Àwa táwọn ojú Ọlọ́run, ètò ń bẹ, mo ti ṣètò lórí ọlọ́kan òjọ̀kan sórí ìkànnì yìí. Àwa ẹni tíṣẹ́ rẹ̀ ò lọ déédé, ẹ wá sórí ìkànnì yìí, ẹ mú tẹ́ bá lè ṣe ń bẹ̀, ẹ ṣe fúnra yín, ẹ má wulẹ̀ pè mí, ẹ ṣe. Ọlọ́run á fi àṣẹ á fi sí i. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Porogodo ayé ò nílùú fún wa jó, nǹkan ò ní sẹ̀mí gbogbo yín. Ẹ̀yin tí ẹ ń fún mi ní data, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ ṣé. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín. Ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ẹ̀rí tí mo mú wá fún wa lónìí, mo mú iṣẹ́ kan wá, iṣẹ́ àwúre tí a máa fi ń ní connection àwọn èèyàn ńláńlá, tí wọ́n máa fi ń ràn yàn lọ́wọ́, tí wọ́n fi ń pàdé aláàánú, tí wọ́n fi ń pàdé aláàánú. Kí ni nǹkan tí a máa wá? Ẹ gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Níbikíbi tí ẹ bá wà káàkiri àgbáyé, ẹ má bínú pé mi ò kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi nínú ilé pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé bá èmi àti yín. A ní sìnkú aya, a ní sìnkú ọmọ, gbogbo wa pátápátá nílé lóko, gbogbo wa pátá a ní dẹni àkọlẹ̀ bò. Ẹ̀yin tẹ́ wà ní diaspora, ọkọ̀ ọba àdàbà ò ní sá yín lẹ́sẹ̀. Àwa tá wà nílé náà, ayé ò ní yán wa, ọ̀nà ò ní nà wá. A ní kú sọ́nà bí èéfín, a ní ti lórúkú ròde, a ní ti tòde òkú wọlé. Kí ni nǹkan tí a máa lọ wá? Bá mi lọ wá ewé ìtìpọ́n ọlá, ewé ìtìpọ́n ọlá àti ewé akónimọ́ra. Ewé ìtìpọ́n ọlá, ewé akónimọ́ra àti ewé ìṣáájú. Ewé ìtìpọ́n ọlá, ewé akónimọ́ra àti ewé ìṣáájú. Ewé mẹ́ta náà ni a máa wá. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa ní ọlọ́kan òjọ̀kan, àgbo alẹ́, ti ara ọkùnrin tí ò kí ń le bó ṣe yẹ kó le. Ọmọkùnrin gbọ́dọ̀ jí láàárọ̀ kí Olúbánjí kó bá jí ni. Ó ti yé yín, Olúbánjí kó bá jí. Àgbo ẹ̀ wà ńlẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Àgbo ìdákọ́lẹ̀ ni, jẹ̀díjẹ̀dí ni, gbogbo ẹ̀ wà ńlẹ̀ ní ọlọ́kan òjọ̀kan. Obìnrin tó ń wojú Ọlọ́run, ẹ pè wá. Ọlọ́run ló ń sọmọ o, èèyàn kọ́ o. Àní jẹ́ ká tọ́jú ara. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì, àrùn yàtọ̀ sí àìsàn. Àrùn á sì gbọ́dọ̀ lo òògùn ni. Àdúrà ò ran àrùn. Ìsọpá àdúrà ò wà, àdúrà wà o. Àmọ́ àdúrà ò ran àrùn. Oògùn tébi bá ń pààyàn, á jẹun ni. Àdúrà kan ò rán oúnjẹ. Ìgbà sáàmù kan ò rán. Kódà Yàsín ò rán oúnjẹ. A gbọ́dọ̀ jẹun ni. Bí ó ṣe jẹ́ nìyẹn. Bá mi wá ewé ìṣáájú àti ewé ìtìpọ́n ọlá. Ewé ìtìpọ́n ọlá, á tu ewé yìí tegbòtegbò ni. Ewé ìṣáájú, ewé akónimọ́ra, ó jẹ́ mẹ́ta àti odidi àtàrí kan. Odidi àtàrí kan, ewé ìṣáájú, odidi àtàrí kan. Ẹ jẹ́ ká jó o. Ṣé a ti jó o? Tá bá ti wá jó o, tí a ti lọ̀ tó ti di ẹ̀bù, kí ló tó kù? Ó ti tán. Oògùn ò pọ̀. Bàbá, olóògùn òfin ní fẹ́ fi ilẹ̀ ni. Oògùn wọn o. Èmi ò kí ń ṣolóògùn o. Mi ò ń ṣolóògùn o. Àwọn bàbá wà nílé, èmi ò ń ṣolóògùn. Ẹ̀yin bàbá, mi ò ń ṣolóògùn. Bàbá mi Gbàdàmọ́sí Arámidé, àwọn ni olóògùn. Ẹ bá dé ìlú Ìníṣà,
ẹ lè béèrè lọ́wọ́ èèyàn méjì pé ẹ dákun ọ̀dọ̀ Àràmídé là ń lọ tààràtààrà ọlọ́kadà ó gbé e débẹ̀. Bàbá mi iṣẹ́ tán ń ṣe nìyí, èmi ò ṣe olóògùn o, bàbá mi ni olóògùn, mo wá ń sín bàbá mi jẹ nígbà ayé wọn. Gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ oníṣègùn ẹ dákun ẹ fìmọ̀ yín mọ àwọn ọmọ, àáfàá lẹ bá jẹ́ ni ẹ fìmọ̀ yín mọ àwọn ọmọ, kódà pásítọ̀ ẹ fìmọ̀ tẹ́ ẹ mọ̀ nínú bíbélì ẹ fi mọ àwọn ọmọ. Ní tán fi mọ̀ wá làwa náà ń fi síta fẹ́yìn olólùfẹ́ wa yìí. Ojú tẹ́ ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ o, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di, porogodo ayé ò wá nílùú fún wa jó. Ṣé a ti jó o, a ti lọ̀ ọ́, ẹ jẹ́ ká fi ayọ̀ ká fi kù torí nǹkan tá a fẹ́ jẹ ni. Bá mi tẹ ifá èjì ògbèsì àti tẹ̀ sí gbólóhùn náà lélẹ́yìí. Ẹ dárúkọ yín, ẹ dárúkọ ìyá, orúkọ ìyá wa àtorúkọ wa, a nídìí orúkọ bàbá, orúkọ ìyá àti orúkọ wa náà ni. A ṣe ha sílẹ̀ mẹ́ta. A wà ní ìtìpọ́n ọlá abìfà gbúrúgbú. Ìtìpọ́n ọlá abìfà gbúrúgbú. Ìtìpọ́n ọlá ò abìfà gbúrúgbú. Kí n máa jìfà lọ́wọ́ ọmọdé, kí n máa jìfà lọ́wọ́ àgbàlagbà, kí n máa jìfà lọ́wọ́ obìnrin. Akónimọ́ra ní kọ́mọ aráyé máa kó mi mọ́ra, ká máa fọwọ́ wọn kó mi mọ́ra. Tán bá jẹpo ká máa kó mi mọ́ra, tán bá jata ká máa kó mi mọ́ra, tán bá jẹyọ̀ ká máa kó mi mọ́ra, ká máa fọwọ́ ọwọ́ wọn ṣàánú mi. Ewé ojúsàájú ó ní ká máa ṣèṣáájú mi. Tẹ́ bá jẹpo ká máa ṣèṣáájú mi, tẹ́ bá jata ká máa ṣèṣáájú mi, tẹ́ bá jẹyọ̀ ká máa ṣèṣáájú mi. Ká máa taro ire ńláńlá sí mi lọ́tùn, ká máa taro ire ńláńlá sí mi lósì. Àtọkùnrin àtobìnrin, ire àríwá, ire gúúsù tèmi ni kó jẹ́ o. Ire iwájú, ire ẹ̀gbẹ́, ire ẹ̀yìn, ire ọ̀tún, ire òsì kó máa darí bọ̀ wá sọ́dọ̀ èmi lágbájá, ọ̀dọ̀ èmi Hafiz ọmọ Àràmídé lónìí. Bá ti wá pe gbólóhùn yẹn sí tán, a lè máa fi fọ́ ẹ̀kọ mu. Bàbá, a lè fi fọ́ ẹ̀kọ mu, a lè fi milk lò ó. Tá a bá rí milk, àwa tí ẹ̀san bá fàyè gba kí a gbẹ́nu sí ká mu omi àwọn àlùjànnú ẹ lò ó. Àwa tẹ́sìn ò bá fàyè gbà ẹ fi milk kẹ́ fi lò ó àbí kẹ́ foyin lò ó. Iṣẹ́ kan náà ni ó ṣe. Ọlọ́run ní dà wá láàmú. Ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá. Porogodo ayé kò ní lù fún wa jó. Ẹ lè fẹ́ pè mí ẹ pè mí sórí nọ́mbà 08039336675 08039336675. Ire o. Ó dìgbà kan náà.